Gbagidi TV. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Igi tí mo ṣe rí rí ó dà ipò owó. Igi ìgbàlùkù báyìí bọ́ ìṣubú mo jẹ̀ mọ́lẹ̀ nǹkan bí 1990. Ẹ mọ́ dọ̀bálẹ̀ àbàbà. Ṣoore kó múra síre ṣíṣe. Lẹ́yìn táwọn èèyàn bíi 50 bí 50 ti jàǹfààní ohun tí a wá ṣe ni pé a pín jájàjà àwọn oúnjẹ wọ̀nyí: ráìsì, ẹ̀wà, gàrí, custard, eléyìí ń sìn, ṣúgà rèé àti mílíkì kó lè bàa tó fún àwọn èèyàn 20 míì, èèyàn 20 ó lé méjì míì lápapọ̀ tí wọ́n ó jẹ àǹfààní yìí. Ẹ máa bá wa ká lọ. Àmọ̀rírì onínú dídùn ọlọ́rẹ̀ tó fi eléyìí ṣe àtìlẹ́yìn fún wa láti fi ran àwọn èèyàn lọ́wọ́ lásìkò àwẹ̀. Ẹgbẹ̀rún 4 náírà kan wà níbí. Wọ́n wà nínú ọgbà ẹgbẹ̀rún méjì. Ẹgbẹ̀rún méjì ẹ má dọ̀bà ní ẹ̀mọ́ wọ̀nyí. Ẹ máa ń kọ́sàdì wá. Kọ́sàdì. Ṣúgà lè fẹ́ dì mọ́ yẹn. Mílíkì wà lẹ́gbẹ̀ẹ́. Mílíkì náà. So gàrí wà ń bẹ̀. Ẹ̀wà wà ń sálẹ̀ àti ráìsì. Ẹ má dọ̀bálẹ̀ àbàbà wọ̀nyí. Ó ti wá báyìí fi kọ́sàdì sí. Ó ti wà ní ẹyẹ inú ẹ̀wò. Kọ́sàdì. Ẹ ti rí kéka ń bẹ̀. Ìyẹn ni kéka kọ́sàdì. Táwọn àpò fún yín mu. Tádé máa ń dáná báyìí gan. Lè ń dáná. A sì dúpẹ́ lọ́wọ́ àǹtí oníṣọ́ọ̀bù yìí. Èmi mo ní kábàá yín kí wọ́n bá wa pè ní ẹnìkan ló wá sí ẹ̀ràn wa lélẹ̀ èmi kọ́ ni mo ṣe lé. Lóòótọ́ àwọn òpin àmọ́ máa fẹ́ lówó sí i, but eléyìí ẹnìkan ló rán mi pé kí n fún yín. Adẹ̀tú sì ń bọ̀ lọ́dọ̀ yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ pẹ̀lẹ́ bàbá, ẹ pẹ̀lẹ́. Gbàmọ̀ ẹ bàbá. Kọ́stáàdì wà lẹ̀, gàrí, ẹ̀wà àti ráìsì. Bàbá ẹ sọ pé ó ṣe é. Bàbá àgbà. Ọkọ̀ sọ fún mi. Bàbá àgbà ẹ dúpẹ́ lọ́wọ́ wọn kó ṣe o. Ẹ ṣé sá. Kọ́stáàdì wà lẹ̀. Ẹ ṣé o. Ẹ̀wà, gàrí. Ẹ ṣé o. Ọlọ́run kò ṣe fi pa yín o. Ọlọ́run àlọ́ kọ́ yín sí o. Ṣé a ti rí wọn? Ọwọ́ àní ẹ̀. Apa? Ó ti fẹ́ láyé òfin lọ. Ẹ ṣé pọ̀. Ẹ ṣé o. Ẹ ṣé pọ̀ o. A lè mọ̀ ní ìgbà kéré fájú. Ẹ ṣé o. Ẹ ṣé pọ̀. Ẹ má yà mí lóhùn náà. Ẹ̀rọ rẹ̀ rárá fún àjẹ́. Bóyá mú mi lọ polisi kan. Mo máa mú yín lọ polisi. Ìjẹ́. Ṣé ẹ̀ṣẹ̀ ni? Màmá ẹ ká sọ. Ẹ rà mà. Ẹ má pè yàrá ìgbòdà. Ọkọ̀ èyí lọ bá àwọn yàrá ìgbòdà. Láti Yorùbá jù wá. Eleyinju àwọn kan ló ní ká lọ sáwọn arúgbó. Ẹ ṣáà rí mi bí kí ló ń jẹ ayín láyà. Ẹ rí mi ní. Mílíkì, Lipton, ráìsì, ẹ̀wà àti gàrí ló wà níbẹ̀. Ẹ ṣé o, iléeṣẹ́ yóò ní jóná.
iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Oore kì í gbé. Ẹkún gbà gbogbo ebi àárọ̀ ebi ọ̀sán kò ní pa wọ́n bí tán ṣe fún wa ìlọ́dọ̀ ìlọ́pọ̀ lọ́nà àrà Ọlọ́run á pèsè lọ́wọ́ Ọlọ́run á bùsùn ọlá kò ní pa wọ́n ọmọ tí wọ́n ní ẹ̀wọ̀n ara àánú gbà o ojú èrò Ọlọ́run á bá wọn gbé irinṣẹ́ wọn kò ní di ìdàpọ̀ wọn lóòótọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oríṣiríṣi àwọn èèyàn bá wọn ṣùgbọ́n lásìkò àwọn arúgbó nìkan ni àwọn arúgbó ni àfojúsùn wa lásìkò yìí láti fòǹgbẹ lásìkò àwẹ̀. wọ́n ṣe ọkùnrin gbà gbogbo wa o wọ́n ṣe rántí wọn Ọlọ́run á rántí àwọn ẹlẹ́sìn. Ìṣeré ẹ̀ ń gbẹ̀mí là Olódùmarè á san yín lẹ́san rere. Ibi tẹ́rọ kan ire sí ẹ máa ríre mú. Ibi tẹ́ ọ̀rọ̀ kan ire sí ẹ máa ríre gbà o. Bẹ́ẹ̀ tí ń ṣe náà ni. Wọ́n ní ká gbé fún yín. Ẹ dìde màmá ẹ dìde. ṣé ti yàn á dá o ẹ ṣeun ẹ ṣe pọ̀ o ṣé yàn á dá o ẹ káàbọ̀ ẹ ṣe. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Ṣoore kó múra sí ẹni ṣeré àríre gbà. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Ọpẹ́ púpọ̀ fáwọn olóore wa bẹ́ẹ̀ tí ń ṣeré ẹ̀ ń gbẹ̀mí là Olódùmarè á san yín lẹ́san rere. Ibi tẹ́rọ kan ire sí ẹ máa ríre mú. Ibi tẹ́ ọ̀rọ̀ kan ire sí ẹ máa ríre gbà o. Ọmọ yín ni màmá. Ọ̀nà ọmọ ọmọ. Okay. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Àpò ń gbẹ o. Kò sí ṣòro ẹ wọ́n wulẹ̀ sí yọnu Eleyinju àná kan ló rán wa sí yín wípé lásìkò ń gbẹ yìí táwọn èèyàn ń gbàwẹ̀ kìrìsìtẹ́nì ń gbàwẹ̀ mùsùlùmí ń gbà pé kí á fún yín ní ìwọ̀nba owó kékeré yìí á sì tún fún yín ní oúnjẹ yìí gàrí ẹ̀wà ráìsì kọ́sàdì ṣúgà tíì ní àwọn nǹkan tí wà ní ọjà tí wọ́n ní ká pín fáwọn èèyàn. Oníkàwé ṣe gidi ẹni kò mọ Ọlọ́run kí Ọlọ́run wá ìtì tó bá ní gbogbo wọn ní gbogbo kí ọwọ́ mi mọ̀ bẹ̀rẹ̀ àti bí àti gbogbo mọ̀ mi là ibi tó ti nílé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ náà tó bá mi sí i mo fi Ọlọ́run ọ̀gbọ́n máa tẹ̀lé àwọn kó bá fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́n fi máa ń ṣe àtàwọn àtẹ̀yìn ẹnì dáhùn lórí ọmọ lórí ara rí gbogbo nígbà ẹ bá lọ ní mọ́tò yìí inú ẹ̀lẹ́mọ̀ ayé ẹ̀gbẹ́ lẹ́yìn ìdààmú akẹ́lẹ́ tó ọlọ́gbọ́n ìfowópamọ́ bẹ́ẹ̀ sí lórí ọmọ lórí ìyàwó lórí gbogbo fámìlì inú àwọn ọmọ ìwé bẹ́ẹ̀ ṣúná tí ẹ̀ máa yẹ tí mo ẹ̀bẹ̀ tí mo ọkọ̀ tí mo ń tọ́jú ìṣẹ̀ṣẹ̀ kan bá dára ìjìnlẹ̀ rẹ̀ wọ́n fún akó ìṣiṣẹ́ ìrìn gẹ́gẹ́ bí wàá pa wọ́n. Àwọn tí wọ́n pa níbi tán ti ń ṣiṣẹ́. Oòrùn yẹn rìn. Lórí yẹn wá sọ̀kù, kálukú ti sàkó, ìwà jù
kéré olùdókè pé kí á fọ nínú rẹ̀ lẹ́sẹ̀ ìbàdàn ojú kan ẹ̀pà ojú kan rèé. ọmọ tó fi lẹ̀ tó tọ́jú ìyá lọ school létí history iṣẹ́ bọ́ọ̀sì ọmọ kan tó fi sílẹ̀ yẹn á tọmọdún mélòó? ìyá 207 2007. 207 ó ti dàbí 17 àti 16 ó ti tó láti ẹgbẹ́ ó lọ school àwọn èèyàn máa ń ẹ̀kọ́ ibi tí mo fi ń rìn ìrẹsì kò sáǹfààní iṣẹ́ ṣíṣe fún yín. gẹ́gẹ́ bọ́lá ń ṣe rán yín sí bọ́lá ń ṣe dá àti bí àti so ok ẹ̀rẹ́ ti bíbá yìí ni èló lè ń san ní 2000 èló ní lọ́dún 12,000 24,000 naira lọ́dún. tí wọ́n ṣe ìgbẹ́yìn táwọn olùfẹ́ lè ṣọ́ọ̀ṣì nípa àwọn wọ́n ti ẹ̀jẹ̀ ìṣẹ́ lórí ẹ̀. wọ́n ti bá yín san àbọ̀ fẹ́ san. wọ́n ṣàlàyé òkú jẹ́ pé wọ́n mú ṣàlàyé rẹ̀ fún àwọn àfihàn tó bèrè àwọn àmì àwọn òṣìṣẹ́ lórí kódà Sunday jẹ́ àṣẹ sọ̀rọ̀ lórí láwọn ìgbà àwọn nǹkan sì lè ní ìfẹ́ lẹ́yìn tí kò torí ìlú ìlú ní 4 years tí mo jẹ. owó ọdún mẹ́rin lẹ jẹ. ọdún kẹrin tọ́mọ náà kú mi. yàrá mélòó ni yàrá yín nulẹ̀? ẹyọ kan ní ìtọ́wájú. lápò ọ̀tún yẹn olùtọ́ yín. ọdún ìnáyè pọ̀ tó bá ti tó. ọdún kẹrin rẹ̀ tó kú. àti jẹ náà ló bá débi iṣẹ́ rẹ̀. ó ti tó gbà wo tí ẹ ti wà ní condition yìí? tí mo ti ń tíráyè lọ láti tó ìyá 85. 1985. tí ọjọ́ ẹ̀ níyàtọ̀ níyàtọ̀ bóyá níyàtọ̀. kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn? ibi tí mo rí tó yún mi. oyún yín? èdè mo ń tà. ready made aṣọ? ìgbà mi kú ọwọ́ mi ní sọ̀rọ̀ ibi tó dẹ̀ yún mi. àbákọ́ tí n bá fi hàn júwe pé mi kàn láì rọ ọ̀gbẹ́ tí n bá fi hàn ló wá tóbi báyìí ọ̀ṣètò Adémúyìwá tó wà nídìí ẹ̀mí òun náà ló wà lẹ́yìn tó wà Adémúyìwá ṣètò ní ìdí ẹ̀mí ẹ ti bọ̀ nígbà ayé Adémúyìwá Ọbádàbí nígbà ayé bàbá yìí ó gbé mi lọ bàbá lọ ṣe operation ojú operation kí làwọn kúrò bẹ́sì lẹ́sẹ̀ méjèèjì bá tó yìí lọ bá mọ́wọ́ kejì nígbà ní ọbẹ̀ tán ló fi kàn ní alápèta wọ́n ní orí ẹ̀mí ló tiẹ̀ yóò lọ pé mo lórí lọ́wọ́ bó ṣe tú sí gbogbo ara èyí tí mo rí òjò lọ oyún mi báyìí oyún mi mo bá yún lọ tó yìí nígbà tí wọ́n dẹ̀ ṣe operation yìí ọ̀rá bí èfòfún la rí níbẹ̀ àárọ̀ ògùn dúdú àárín nǹkan ìwọ́n fi máa yọ káàdì tí mo wà bó ṣe mọ́wọ́ kiri ẹsẹ̀ ìlẹ̀ tó yìí èèyàn bá ní àpèta rè pé ọbẹ̀ tí wọ́n sáré lọ fi lọ sí tù mí iṣẹ́ ló yẹ kán pè jáde mo tí mo rí ojú yìí lọ ẹ̀yìn ọwọ́ tó yọ mi ojú operation Adémúyìwá ṣe ló gba ẹgbẹ́ ẹgbẹ́ àti ìgbà yẹn ó dẹ̀ ti wọ ọrùn ọwọ́ yẹn ló ti lọ ó ti eré ní àwàdà ṣùgbọ́n nǹkan tó bá ṣèyàn tí yóò bá gbórí ẹ̀mí tí ó parí ẹ̀yìn òkú gbọ́dọ̀ parí bẹ́yàn bá gbé nǹkan jẹ tó parẹ́ èyí ọ̀run kò ní dé ayé kò ní dúró àmọ́ bí mo ṣe lè wà ní ọmọ yẹn ṣáà ń tìrìtì mi ló ṣáájú mi tá a bá gbọ́ kan tá a bá adé fi bá ó ṣe wọn náà bá mi ní ìṣọ́lá àti ìjẹ náà ló bá lọ ibi yanrìn odò april náà ibi ọ̀ friday náà bá wá gbèlú mi láyà tọpẹ́ o àwọn 25 ni àwọn tó ń ṣiṣẹ́ bẹ̀rẹ̀ gbogbo wọn sá sẹ́yìn pé ṣe ló fò jáde láàrin wọn tó pé yé ike tó ń gbàgbé lẹ́ẹ̀kí afọ́ bó ṣe bẹ̀rẹ̀ tó fẹ́ mú kí nínú àwọn èèyàn ṣe yàgò wọn lẹ́yìn rẹ̀ lẹ́kọ̀ọ́ àná april 9 ló máa pọ̀jù ní ìgbà náà mo ti gbé owó pé
to 2000 láti bẹ̀. Mo ṣáwà lẹ́nu tó mọ̀ gbé ọ̀rẹ́ ni pé kò ní máa gbà tí a tí òkú sọ̀mù tí gbogbo Yorùbá pé káwọn nílé ìgbọ́ kò ṣàkọyè gbogbo ìlọ ṣọ́ọ̀ṣì ní nọ́ọ̀sì ní òkú ẹ̀rọ. Ọmọ ìlú wo gan ni yín àti pé. Ọmọ Abẹ́òkúta lè mí. Kí lorúkọ yín gan? Orúkọ mi Abọ́sẹ̀dé. Ọlásùnbọ̀ Abọ́sẹ̀dé. Ọlọ́run á darapọ̀ mọ́ yín. Ẹsẹ̀ yẹn sì máa ń dùn yẹn bó ṣe wà yẹn o. Igi tí mo ṣe rí rè é. Ó dà ipò owó. Mo igi ìgbàlùkù báyìí mo ìṣubú mo jẹ mọ́lẹ̀ nǹkan bí 1990 October 27 1990 mo ṣubú ìbí ọ̀pẹ ní odò ọ̀nà nítòkù ibẹ̀ ni ẹnìkan ṣe ìlú ti rẹ̀ bí mo ṣe lọ ní tí mo jẹ ìgbàlùkù tó yẹ nígbà ìgbìmọ̀ jẹ náírà ìbáyìí wọ́n dẹ̀ ṣe ìgbọ̀n àpá ọ̀dà lára ṣá kò má lè jẹ ìwọ̀n gbọ́ wá ti di bí ọdún mẹ́rin tọ́mọ yẹn kú ṣàgbára bóyá lóònù ẹ̀ ló tún mú mi bí ìjà fíìmù. Ẹ ti tọ́ ọdún mélòó báyìí? Ṣé mi ní èjì 26 58. 1958. Kèjẹ ní ìdàgbà púpọ̀ ṣùgbọ́n ẹ̀yà èrò ni pẹ̀lú ìṣe ló jẹ́ kí n ti sáré dára. Báwo lẹ ṣe wá ń jẹun láti ìgbà yẹn? Àwọn nọ́ọ̀sì yẹn nígbà kéde lójú kọ bí ọdún kẹrin àjọṣe ní nọ́ọ̀sì owó ṣe ṣàlàyé ní orí ọ̀fẹ́ Ọlọ́run abárẹ́ ni wọ́n dáàbò lómi tẹ́lẹ̀ yóò ṣàlàyé mi fún mi títí kan ìbálẹ̀ ọ̀làdé àpò ìmọ̀ ṣàlàyé ọ̀ṣẹ́ ọdẹ ẹ̀ka àti ẹnu alóúnjẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe níbi wàá fún inú àwọ̀ ní ìdílé ilé àwọn ṣọ́ọ̀ṣì ní nọ́ọ̀sì ọ̀rọ̀ ṣe ìdílé rẹ̀ àyẹ̀dẹ̀ tí wọ́n yọ nọ́ọ̀sì márè ọ̀nà ní pọ̀tù fún ara kó pọ̀tù fún àwọn ṣọ́ọ̀ṣì ní nọ́ọ̀sì márè ìdú wọ́n gbé lọ́nà wọ́n darí gẹ́gẹ́ bí ìwé pẹ́ di wọ́n fún mi ní nọ́mbà wọn wọ́n gbà nọ́mbà ní nọ́mbà kan ọ̀dọ̀ náà fi pé. Ọmọ yín tó wà ní skul yẹn ta ló ń sanwó skul ẹ̀ owó òwe bó lè di. Ìṣe tó ní kó bọ́ sí BS1 àti 2 àwọn láti ìgbà ìṣe second nursery to full all state Igbo ní all state ìyálàjà ló dàgbà lọ ìgbà ayé ẹ̀ ti all state ni ó ní ìmọ̀wọ̀ àti ẹ̀fíìtì òun ló ṣe fún mi all state lórúkọ school yẹn lánàá agbègbè mẹ́rin 3 students all state Igbo lẹ́yìn ni ìgbà ayé ẹ̀kọ́ ní ìmọ̀wọ̀ mo fẹ́ dájú school week ní kó máa wá kò lè gbẹ́rì tí torí ìlú wa ṣe graduation tó máa ètò ọlọ́run á jẹ́ kí n já àwọn onínáàsì mo wá ṣàlàyé lè ṣe ṣàlàyé fún mi wá ní ìmọ̀wọ̀ àwọn ní àṣepọ̀ kò ní kò sì bọ́ sí BS2 tó bàbá yìí. Ṣó tiẹ̀ ń kọ́ṣẹ́ rárá? a gbìyànjú kó kọ́ṣẹ́ but amúlọ́bí iṣẹ́ ilé àjò ẹ̀sẹ̀ kò sí iṣẹ́ ìta ní ó lè lọ ọ̀nà ìjòjú torí àti máa rẹ́pọ̀ ẹ̀yìn ó sì àjẹyẹ àjò ẹ̀sẹ̀ àyẹ̀wò but kò sí iṣẹ́ táṣù ẹ̀ bá máa dé adult á rí ọ̀gá àwọn èdè tó ń gbé ọjà lọ́la làwọn àbò èdè ohun gbogbo ọjà àwọn haúsá yẹn alágbègbè ẹlọ́gbẹ́ ìjọ ògbé ìgbẹ́jà nígbà tí kò sí iṣẹ́ nítorí àwọn ọmọ pé wọ́n à ń ṣe nìyẹn ẹ̀yàn wá ní ẹ̀yàn wá máa fọmọ iṣẹ́ ọmọ ọ̀dọ̀ nígbà pàṣẹ iṣẹ́ ọmọ ọ̀dọ̀ èyí ò sì kọ́ máa ń kọ́ iṣẹ́ pé kò sí iṣẹ́ nígbà gàbá lọ jà láàárọ̀ tó dé lálẹ́ nígbà tí ó pè iṣẹ́ ṣe ìdí nìyẹn tí a ṣe dájú ti di iṣẹ́ ó wọ́n wá ní tí wọ́n bá hẹ́pù tó fi ṣe tán secondary school gbogbo jẹ́ bí iṣẹ́ nọ́ọ̀sì ló bóyá ló fọ́ ara ní iṣẹ́ télọ̀ náà ojú kò sì ṣe ìnáwó rẹ̀ ọ̀gá yìí láàárọ̀ kùtùkù ojú ọmọ ìdè iṣẹ́ náà náà àtàlẹ́ tó wù sí àwọn ọ̀rọ̀ ní ilé iṣẹ́ wa
ìjọba àṣẹgbìyànjú tí bí iṣẹ́ tá a ṣe dáadáa nínú ìyanu máa ṣẹlẹ̀ àwa náà tún ṣì máa yọjú sí yín nígbà tá a ti mọ condition tí ẹ wà èmi ò rí yín àwọn tó rí yín rèé tí wọ́n pàkíyèsí mi sí ẹ̀rí pa ti lọ aṣílá tún padà. mo ti sùn. ní ọdún dẹwà ìfò sọdẹ. bá fi kíkẹ́ kí mi lójú ẹ̀ ti sùn mi kì í sùn ọ̀jọ́ mi ò rí ẹ máa ń ronú àbí. ló jẹ́ tó ń ṣe kí n sùn ti lọ. ṣé ẹ tí ì ní high blood pressure báyìí ṣé ẹ ní ip báyìí ṣé ẹ ní ẹ̀jẹ̀ ríru. rárá torí àwọn nọ́ọ̀sì wọ́n mú dókítà láti ọ̀rìnmọ́ tẹ̀sí ìwà tẹ̀sí. ìwé ìwò tí bá ìgbé ògùn ní kankan àwọn ṣọ́ọ̀ṣì rẹ̀ dá sí àwọn ṣàyẹ̀wò. ẹ dín ìrònú kù kò sí bẹ́ẹ̀ ṣe ní ronú lọ́wọ́ òkú tẹ wà yìí ṣùgbọ́n ẹ dín kù níbo wà tí ìrònú yẹn bá ti wá ẹ ṣáà máa kọrin yin Ọlọ́run ó ṣe wá láàánú gan ni ṣùgbọ́n Ọlọ́run á dúró tì yín pẹ̀lẹ́ màmá a tún máa yọjú sí yín o ṣe gbọ́ Kúnlé Fásùgbà lórúkọ tèmi Adékúnlé ẹgbẹ́ lọ pẹ̀lú Àrẹ̀mú Kàbírù ló ń ya fídíò yẹn ìdí tá a fi ń yà ni pé àkọ́kọ́ ẹni tó rán wa níṣẹ́ á lè rí pa àjẹṣẹ́ tá a rán òun ìkejì ẹlòmíì ṣe é ṣe kó wù ú láti fẹ́ ṣe ju báyìí lọ láti fi ìnáwó ìrànlọ́wọ́ ìyẹn bá tó. Ìpẹ̀lẹ́ màmá ṣe sọ. Màdé tó máa retí rúùmù mi ní sẹ́kọ̀rù. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Oore kì í gbé rárá o. Bó bá ṣe rere bọ̀ wá fún ẹ. Iṣẹ́ olóore yóò ṣe o. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Èmi alága ọ̀rọ̀ iléeṣẹ́ Aládò herbal research center tí a wà nílùú Abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. Wo ṣé ká má dára wa gbogbo ògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Dúpẹ́jọ́ ó yá dúpẹ́jọ́. Ọpẹ́ ọpẹ́ la mú wá o. Ọpẹ́ ọpẹ́ la mú wá. Ọpẹ́ o ọpẹ́ 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 la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́ ọpẹ́ la mú wá. Ọpẹ́ 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 ìyìn ọpẹ́ ọpẹ́ ògo ọpẹ́
bọ́dún tuntun bá wọlé oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tàwa lórí àìsàn o. ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa dádì mami brothers sisters máa ronú mọ́. àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. bó ní kòrò ọ̀la máa dùn máa bí máa bí. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. irọ́ ni. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. figagbága. pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ́ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o wọn ara rẹ̀. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. ọlọ́kadà gbéyọ̀ lọ́tún gbéyọ̀ lọ́sì ó gbẹ̀yìn yọ̀ ó. pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC man bàbá mo jẹ́. báṣùgbà mọ́ mi o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. tí mo fi ń dẹ́rìn pòṣónú. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí.